a máa jí pé kókókókókó a máa sáré káàkiri káṣà máa gbọmọ òun ṣùgbọ́n kò ràgàbù wọ́n nígbẹ̀yìn àṣọ gbọmọ adìyẹ ṣùgbọ́n pẹ́pẹ́yẹ bó bá ti rí àṣà tó ń bọ̀ owó ní pariwo ṣùgbọ́n gbogbo ọmọ rẹ̀ yóò máa fẹ́ ìyẹn kó wọn tọ̀ tútòsí yóò ràgàbù wọ́n yóò dáàbòbò wọ́n òun ni bíbo òrùlé mo sọ́lẹ̀ kan sí ó ní ọ̀fẹ́ tó fi bo òrùlé rẹ̀ tí àwọn ọmọ ológo rẹ̀ ò ní fi ráre ó ní ọ̀fẹ́ tó fi bo òrùlé rẹ̀ tí wà tọ́kọ àtayà rẹ̀ tí ìrìn àjò yóò ní fi dàrú ẹ̀mí mọ́ kó gbé wọ̀ àmín ní orúkọ ti Jésù Kristi. àmín. nígbà tó bá sọ̀rọ̀ nípa òrùlé ilé tí a sọ aṣọ ilé gẹ́gẹ́ bí ìgbéyàwó ẹ jẹ́ kí wọ́n wá létí nǹkan kan ẹ jẹ́ sáré wọ́n wá létí nǹkan bíi méjì sí mẹ́ta ẹ̀kọ́ àkọ́kọ́ ìgbéyàwó jẹ́ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tó jẹ́ pé ọjọ́ tí a bá bẹ̀rẹ̀ rẹ̀ ni wọ́n fi hàn ní ìwé ẹ̀rí. kò kí n ṣe pé gbogbo ilé ẹ̀kọ́ tá a ti kọ́kọ́ lọ láti kékeré wá. gbogbo ilé ẹ̀kọ́ tí a bá lọ láti kékeré nígbà tá a bá ṣe tán ló máa ń fún wa ní ìwé ẹ̀rí pé o ti parí secondary school o ti parí university ṣùgbọ́n lọ́jọ́ tó bá ti ṣe ìgbéyàwó lọ́wọ́ gbé ìwé ẹ̀rí léèyàn lọ́wọ́ pé kí ni túmọ̀ eléyìí ẹ̀kọ́ ìgbéyàwó títí láì ó di ọjọ́ tí kú bá pín wa níyà. ló máa ṣe tán ló kẹ́kọ̀ọ́ yẹn tán ọjọ́ yẹn ló free ọjọ́ yẹn ló ṣàṣeyege lóye kóró. bàbá màmá mo fẹ́ sáré náà wa létí nígbà tó Genesis chapter 2 Genesis chapter 2 verse 18 orí kejì láti ẹsẹ̀ kejìdínlógún. ìwé Genesis orí kejì ẹsẹ̀ kejìdínlógún. ṣé kí n kà á. Genesis ẹ bá mi kà á bẹ́ẹ̀. Genesis orí kejì ẹsẹ̀ kejìdínlógún. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin nìkan kí ó máa gbé. kò dára kí ọkùnrin nìkan kó máa gbé. èmi ò ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. ẹ jọ inú Genesis ta kà yẹn nígbà tí a bá dé Kọ́ríńtì kìíní orí keje ní ẹsẹ̀ kìíní ẹ̀ Yorùbá yìí máa sọ wípé òyìnbó ẹ̀ mọ́ láìkì ó ní if a man bí ọkùnrin kan ohun kan tí mo fẹ́ mú jáde bẹ̀ ni pé ìgbéyàwó ò ṣe fún ọmọ kékeré kò ṣe pé nítorí pé mo ti dàgbà ní ọjọ́ orí ẹni tó dàgbà ní gbogbo ìyà ní gbogbo ọ̀nà tó ní ọgbọ́n tó ní òye psychologically ní spirit nípa tẹ̀mí nípa tara ní gbogbo ọ̀nà òun ni à ń pè ní ọkùnrin tí ó gbọ́dọ̀ ṣègbéyàwó. tó tó ọkọ ṣe tó bàbá ọmọ ṣe. òun ṣe ẹni tó jẹ́ pé ọjọ́ orí tàbí ìwé ẹ̀rí lọ́wọ́ nítorí pé oníṣẹ́ tó gbó lówó kan òye yìí wà nínú ohun tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé gbọ́dọ̀ kọ́ nítorí ọ̀làjú tó wà ní adé ìsìn àti kàwé àti níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ mo ti gbéyàwó tí bá ṣàti lówó mi lọ́wọ́ mo níṣẹ́ mi lọ́wọ́ kì í ṣàgbéyàwó ni padà lọ kọ́ ẹ̀kọ́ ìgbéyàwó àìmọye ìwé táwọn èèyàn kọ nípa ìgbéyàwó àìmọye ohun rere nínú bíbélì tí bíbélì fẹsẹ̀ múlẹ̀ nípa ìgbéyàwó nígbà tá a dé ìwé òwe mo fẹ́ sọ̀rọ̀ gbobìnrin náà ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ kejìlélógún. ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ kejìlélógún ẹnikẹ́ni tí ó rí aya fẹ́. ẹnikẹ́ni tó rí aya fẹ́. ó rí ohun rere. ẹ jọ nítorí àkókò ó rí ohun rere. ó sì rí ojú rere lọ́dọ̀ Olúwa. bíbélì ò sọ pé ẹni tó bá rí obìnrin fẹ́ o ó ní ẹni tó bá rí aya fẹ́. aya. bàbá àti ìyá mo fẹ́ kí ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ dẹ̀ mú sí ọwọ́ bíbélì ò sọ wípé ẹni tó bá rí obìnrin fẹ́ ó ní ẹni tó bá rí aya fẹ́ kí ni ìtumọ̀ eléyìí kí o tó lè lọ gbé ṣe ìgbéyàwó ìwọ obìnrin o gbọ́dọ̀ ti ìwọ fúnra rẹ gbọ́dọ̀ ti di ara rẹ ní àmùrè aya o gbọ́dọ̀ ti build di ara rẹ kí wọn náà ti di aya. kò ní ìpinnu ọkàn kó kó ara rẹ láti di aya. o gbọ́dọ̀ ti kó ara rẹ ohun gbogbo wo ni aya nílò o gbọ́dọ̀ ti ní kí a tó gbé ọ sílé gẹ́gẹ́ bí ìyàwó. tó máa fi lè sọ di aya. tó máa fi lè sọ di aya o gbọ́dọ̀ ti ìwọ gbọ́dọ̀ ti ní gbogbo àmúyẹ àwọn àmúyẹ tí aya nílò tí ìyàwó nílò tí ìyá ọmọ nílò o gbọ́dọ̀ ti ní láti ilé yín o gbọ́dọ̀ ti ní láti ojú ọ̀nà nígbà tẹ́tí ń bára rìn kí o tó ti gbé ẹgbẹ́ra sílé. ohun kejì tí mo fẹ́ pe àkíyèsí wa sí tó máa ń fa àṣìṣe òrùlé tí ò fi sí lórí òun náà ni pé nígbà tí a bá ṣe ìgbéyàwó ìpele mẹ́ta kan wà tí a gbọ́dọ̀ mọ̀ nínú ìgbéyàwó. ìpele àkọ́kọ́ òun ni ìpele tí mo máa ń pè ní fascinating ìpele ìfanimọ́ra ẹ mọ̀ bó ma gbé ó ṣáàkì rẹ̀. ó pa bí ọtí. ìpele pípa ni bí ọtí ìyàwó mi o ọkọ mi o gbé gẹ̀gẹ̀ ìpele yóò dẹ̀ kí pẹ́
tẹlomi oṣù kan ní lẹ́yìn ìgbéyàwó tẹlomi ọjọ́ ìgbéyàwó ló máa tán tẹlomi ọjọ́ kan ní lẹ́yìn ìgbéyàwó kí lélẹ̀ bó ṣe ń pọ̀ bí ọtí bó ṣe ń dùn mọ́ ní ọkọ̀ bẹ́ẹ̀ ló ṣe gbé ṣùgbọ́n ìpele kejì tí ó máa ń wọnú rẹ̀ tí ó bá ti ṣe ìgbéyàwó ó lè jẹ́ lẹ́yìn ọdún kan ó lè jẹ́ lẹ́yìn oṣù kan ó lè jẹ́ lẹ́yìn ọjọ́ kan ó ti pẹ́ bí tó kàkú bá ṣe rí òun náà ní ìpele ìyàlẹ́nu olóyìnbó pè ní marriage shock ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá délé ọkọ tán tó bá gbéyàwó tán á ti pé ìyàwó òun òun ọ̀run ìyàwó òun ẹ mọ̀ nǹkan gẹ́gẹ́ bí kánsẹ́lọ̀ ẹni tó máa ń gbani níyànjú lọ́rọ̀ ìgbéyàwó nígbà tẹ́lẹ̀ omi bá dé kí ló fa ìjà ọkọ àti ìyàwó òun toothpaste ìfọnu ọkọ ò ní pé òun ní kó máa tẹ̀ láti dì àárín ló ti máa tẹ̀ ìyàwó sọ pé tó bá ti tọ̀ kò kí fomi tì sọ̀hún àwọn ìpele ìyàlẹ́nu yìí ló máa kò sí ìgbéyàwó náà kò sí bí ẹ ṣe fẹ́ ṣe ìrìn àjò tó bẹ́ẹ̀ ìrìn àjò fífẹ́ra lójú ọ̀nà fọdún 6 tẹ́ bá sì gbéra sílé ẹ ó sì ní ìrírí ìyanilẹ́nu ìgbéyàwó àwọn ìgbà mi à máa pè ní ìjáyà gbà ṣọkọ mi ló ṣe tó ń wà báyìí ṣíyàwó mi ló ń wà báyìí kí ló fà tó fi wà báyìí kí ní kan irú ẹnikẹ́ni tí ó bá wá lè ní òye ìgbéyàwó ibẹ̀ ni wàá lò ti bẹ̀rẹ̀. torí kò ní lè pa mọ́ra. kò ní lè pa mọ́ra nígbà tí ọkọ bá sọ̀rọ̀ àmàgbé no lè jágbe mọ́ mi bẹ́ẹ̀ ó gbọ́ pé ṣé ò lóye ni ẹlòmíà máa pé ẹ̀sà kò ń ṣe bí ìyàwó mi nítorí pé ọmọ kékeré mo ti fẹ́ máa ní ìwọ gọ́gọ́ àgbàyà ó ṣe lọ fẹ́ gbẹ̀rẹ̀ ìyàwó mi náà sọ pé ẹ má dá wọn lóhùn àgbàyà ni ọmọ náà ọmọdé ìṣẹ́ ìwọ náà ṣe lọ fọmọ gẹ́gẹ́ nítorí wọn ò lóye wọn ò múra sílẹ̀ fún ìyàlẹ́nu ìgbéyàwó. bẹ́ẹ̀ni. tábà tí mo rí pé kò sí onígbà tí bá gbéyàwó sílé nígbà tí a bá wọnú ilé tó ìyàlẹ́nu máa wà yóò ti prepare sílẹ̀ Jacob àti àwọn ìyàwó rẹ̀ nígbà tí Isaki ló fẹ́ Isaki àti ìyàwó rẹ̀ Rebecca nígbà tí Isaki pé Ísọ̀ ó ní lọ ṣe nǹkan báyìí fún mi o Rebecca aya rẹ̀ fetí gbọ́ pé ó béèrè ẹran àdídùn lọ́wọ́ ọmọ rẹ̀ kí ló sáré ṣe òun náà pé ọmọ tó nífẹ̀ẹ́ ìpele kẹta nìyẹn o ìpele Yorùbá kí la máa pe favoritism fífẹ́ ìkan jù kan lọ. ìpele fífẹ́ ìkan jù kan lọ. bí ìyá náà pọ̀ ọmọ sẹ́yìn kí ló wá ṣẹlẹ̀ bàbá rẹ ni ò lọ ṣe báyìí ọmọ tí àti bá ṣe bàbá mi ọmọ yẹn ó ní jẹ́ kí gbogbo èpè tí bàbá rẹ bá máa ṣe kó bá sórí mi òun gọ́gọ́ ló dà á ní ẹ̀gbọ́n àtàbúrò tó nítorí kí ni bàbá àti ìyá yẹn wọ́n ti ní ẹ̀mí mo fẹ́ ilé mo fẹ́ yìí. mo fẹ́ kan jù kan lọ. a fẹ́ kan jù kan lọ. ẹ jẹ́ kí n sọ míì tí mo fẹ́ kí gbogbo àkíyèsí ọ̀nà tí mo ń sọ̀rọ̀ nípa ọ̀nà tí òrùlé máa ń ṣí sílẹ̀. tí ọ̀tá fi máa ń wọlé. tí ó máa ń ṣílẹ̀kùn fún ọ̀tá. nítorí tí àbámọ̀ kan yìí òrùlé lé wa máa ṣí sílẹ̀. ọ̀nà kẹta ni pé ọ̀nà kẹrin ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀ wípé gbogbo ìgbéyàwó ló máa ní ìdánwò tiẹ̀. ojúṣe a máa fi dán obìnrin wò owó a máa fi dán ọkọ aya wò gbogbo ìgbéyàwó ló ní àdánwò tiẹ̀ nígbà táwọn ìdánwò tẹ bá ti dé ojúṣe ilé la máa fi dán aya wò ojúṣe nípa ti ìṣúná owó a máa fi dán ọkọ wò mo gbà á ládùúrà fún ọmọ àti sà níbi gbogbo tí ẹ ti ṣàmì gbogbo ète tí òkùnkùn lò tó fi ń gbógun ti ìgbéyàwó yín tí ìgbéyàwó tó lógo lọ́jọ́ kìíní àná tó wá fi di ibi èṣù ibi ìjà lórúkọ Jésù iná kó jó dànù ẹ̀mí mọ́ kó sì gbàjọba in the name of Jesus. àmín. ẹ̀yin náà ti ń gbọ́ ọ̀rọ̀ yìí pẹ̀lú oríṣiríṣi àpẹẹrẹ láti ẹnu bàbá nínú Olúwa Pásítọ̀ Táyọ̀ Ayọ̀délé láti ìjọ CAC Mount Zion ní number 4 Adégbọlá Street adjacent Ìkẹjà local government railway line Ìkẹjà long ní ìlú Èkó ti wà níbí.